síwájú a tún lọ sẹ́yìn ní Atorilaye o. Atorilaye o. Atorilaye o. Tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní Atorilaye o. Atorilaye o. Ìgbà ọlọ bí òréré, ayé ọlọ bí ọ̀pá ìbọn. Atorilaye, àtòrìṣẹ́ wẹ̀jẹ́wẹ̀jẹ́, dúníyàn yóò dúró sánsánsánsán, ayé ń dagun ẹ̀dá ò sì fura. Àníṣe Atorilaye, tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn, ayé ń yí gbirigbiri bí odó. Ìgbà lásọ, ìgbà lẹ̀wù, ìgbà kan lòdèrè kókò ńlẹ̀ Ìlọrin. Sáàlà kúkú ni ẹnìkan ọ̀láyé, báyé bá wáyé kàn ọ́ dákun mọ́sọ ayé dà wá lọ. Atorilaye o, kò dúró sójú kan oṣù. Òfúfura ọ̀yẹ̀yẹ̀ yẹra wò, kẹ́ni ó wo ń tẹ́ni tì wájú, kẹ́ni ó ti ohun rere síwájú torí ipáyé ń yí lọ bí kùnkùndùn. Ọ̀nà tó mọ́ paranganda tá a ti ń tọ̀ lásìkò ẹ̀rùn, tó bá dìgbà òjò yóò wú kókó àsìní lè gba bẹ̀rẹ̀ ibì kankan. Atorilaye o, ojú tí ń dán lónìí tá a fi ń sogi ọ̀padà ń jọ bọ́pẹ́ bọ́yá dandan ni. Ṣé ń tí tákúkú léegun ọdún tọ́mọ alágbà àwòrà lápá fi mú kọ́ yangan, àbí kí la ní tẹ́nìkan èní rí? Kí ni tí ń ṣe wá tí ọ̀sẹ̀ nìkan báyé ti ń yí gbirigbiri? Báyé bá kọjú sí ọ̀tá, báyé bá kọ̀yìn sí ọ̀tá, àníṣe bó bá wá kù wọ nìkan ọjẹ́ yá àtẹ̀rù ara rẹ pa. Atorilaye o, ṣe ní ń lọ síwájú lọ sẹ́yìn, ayé tá a lùgọ̀dẹ̀ ń wájú, àgbáyé mú níwájú tán àwa ń ṣe bó ṣe wù ni, a sì tún ń jayé níjẹ ìyàwálù. Bẹ́ẹ̀ là ń lo pò lọ́nà òdì, à ń rẹ́ra wa jẹ torí pé wájú la kúkú wà ẹnìkan ò lè mú wa. Nbí ńláyé bá lanu kótó, ayé lanu kótó, ayé sọ̀rọ̀ ó pòwe, ayé látòrí ní mí o. Atorilaye ẹ̀ mọ̀ sí ayọ̀yọ̀ níwájú, etí ikún la kọ òwe ọ̀hún ò sì jọ nǹkan kan létí wa. Ká tó wí ká tó fọ̀, ayé tó ti fi gèdàn ó bá kó wa dà ẹ̀yìn. Ẹ jẹ́ á ronú sọ̀rọ̀ yìí o, tá a bá ń lo ayé tó tọ́ lọ́wọ́ ká mọ̀ rántí o. Báyé àtàtòrí ẹgbẹ̀ra ni, bọ́pẹ́ títí tí ayé ọ padà fì sẹ́yìn. Lọ sẹ́yìn ní Atorilaye o. Atorilaye o. Atorilaye o. Tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní Atorilaye o. Atorilaye o. Atorilaye o. Tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní Atorilaye o. Atorilaye o. Atorilaye o. Tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní Atorilaye. Adéwálé. Yes. Ó lè máa rò pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí mo change sí ẹ. Má wá rò pé bóyá torí owó táwọn parents mi ní, ìtorí ẹ̀ mo ṣe ń proud. Kò rí bẹ́ẹ̀ o. But mo ní ìbéèrè kan tí mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ. Mi dẹ̀ bóyá wàá lè dá mi lóhùn. Ó dáa, mò ń gbọ́. Kí ni nǹkan tí wọ́n lérò pé bóyá gain tó wà láàrin sex tó wà nínú sex, kí ni nǹkan tí wọ́n lérò pé bóyá wà ń bẹ̀? Ọmọlẹ́wà, n tó ń gbìyànjú láti sọ fún mi ni pé kí ni àǹfààní tó wà láàrin ìbálòpọ̀? Àǹfààní tó wà ń bẹ̀ pọ̀. Àǹfààní tó wà láàrin ìbálòpọ̀ láàrin ọkùnrin pẹ̀lú obìnrin. Tọkùnrin àti obìnrin bá ti jọ ní tibí láàrin ara wọn, ó fi hàn pé ìfẹ́ gidi ti bẹ̀rẹ̀ láàrin wọn nìyẹn.
Well, sọ́rí gbogbo náà ni amọ̀gbọ́n ṣe máa ń ronú. But ọ̀nà tó olúkálùkù kan máa ń gbérò ní ẹ̀gbà ó yàtọ̀. Nǹkan tẹ́mi rò pé bóyá ó wà ń bẹ̀ ó ní pé tí ìbálòpọ̀ bá ti lè wà láàárín ọkùnrin àti obìnrin tóyún bá ti wọ̀ ọmọ ó di kéèyàn bímọ nìyẹn. Nǹkan tẹ́mi rò pé bóyá ó wà ń bẹ̀ nìyẹn. Àbí ṣé ìwọ ti rẹ́dì láti gbéyàwó sílé ìsìn? Ọmọlẹ́wà. Ọ̀dà. Ìyẹn ló ń ṣẹ̀rù bẹ́ẹ̀ àbí? Wẹ́. O ti ní lérò pé bóyá tèmi àti ẹ bá ní ti bí. Pé bóyá tó bá ṣèèṣì tóyún bá dé. Bóyá màá sá àbí? No. Mi ò lè sá. Ṣé ó ti yé? Mi ò lè sá. Tó bá ti ṣẹlẹ̀, mo rẹ́dì. Ọmọlẹ́wà. Mo dẹ̀ fẹ́ kó mọ kinní kan. Ṣọ́ra àwọn ọ̀pọ̀lọpọ̀ boys tó wà nígboro yẹn. Wọ́n lójú o. Ta ni ò dẹ̀ fẹ́ kó jẹ́ pé irú wọ ọmọ ìyá olówó tó mọ bí fámìlì ẹ ṣe rí. Tá ló máa jókòó sílé àwọn. Ọmọlẹ́wà. Wọ́rọ̀ mi sọ̀yọ́. Atorilaye o, Atorilaye o, tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní. Atorilaye o, Atorilaye o, Atorilaye. Tí bá ní ìmọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ sí ẹ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí irọ́ mú pa. So máa wò máa ní bí a ti torí pé àwọn pẹ́rẹ́ǹtì ẹ̀ lówó. At least mi tí mo ọkùnrin mú ẹ báyìí máa ti mọ bí èèyàn bíi 6 sí 7. So mo kọ́ wá wò pé bí abídà kó àwọn pẹ́rẹ́ǹtì ẹ̀ lówó ni ò bí òun náà wò pé tó ń bá fẹ́ o lè má tẹríba fún wọn, o lè má ní respect fún wọn. Bí n pé èmi pẹ̀lú asá tí ń rìn sìn ilẹ̀ ti ta sí náà. Ó mọ̀rú àwọn wà tí mo lè wù àti eléyìí tí mi ò lè wù náà. Wọ́n ṣàwọn pé mi ò kí ń ṣe nǹkan tó máa ń proud. Àbí ṣe ẹ̀ṣẹ̀ wà nínú káwọn pẹ́rẹ́ǹtì yẹn lówó ni. Òkú sẹ́ṣẹ̀ ń bẹ̀. Ṣé omi rẹ̀ kò bóyá torí ìyẹn làwọn ọkùnrin ṣe ń ṣe bọ́n ṣe ń ṣe sí mi yẹn? Tí wọn ni wọ́n ń ṣe yẹn Ọlọ́run á ṣe tiẹ̀ tó bá yá. Ọlọ́run á ṣe tiẹ̀ tó ní mi tiẹ̀ rí tí wọ́n rò mọ́ ń sìn. Ó kọ̀ yẹ pé ní ẹnu bíi 2 months ago guy kan wá bá mi ó ní àpé òun rí èmi àti ẹ pọ̀ pé kí ni introduce òun sóhun sí ẹ ò pé òun fẹ́ meet ẹ. Mo ti ọkọ rò pé mi tiẹ̀ fẹ́ dáhùn sẹ́ ní irú nǹkan bẹ́ẹ̀ but later mo kọ̀ pé kémi gan náà tiẹ̀ fojú sílẹ̀ pé ṣé ni ṣéyàn gidi ni torí bó tiẹ̀ ṣe ń disturb mi pé ṣéyàn gidi ni ṣéyàn tẹ́ pé mi gan lè fọwọ́ ẹ̀ sọ̀yà pé no èèyàn gidi ni tẹ́ pé ó lè fẹ́ ẹ sílé. So mo ṣáà wo ìgbà tí máa wò mo rí pé ó dà pé èèyàn gidi ni guy náà. Mo máa ní pé kí n sọ fún ẹ torí irú bẹ́ẹ̀mi àti ẹ ṣe ìjọ jẹ́. Bí n pé wo jẹ́ kí n máa rò ṣó ti yẹ ní time because kó má dàgbé bóyá èèyàn tún bẹ́ẹ̀ jẹ́ kí n máa rò máa fún ní reply later ó ti yẹ. Ó já máa lọ. Ṣé kánjúkánjú bẹ́ẹ̀ yẹn ni. Mo sì fẹ́ yà ń bì kan ni. Atorilaye o, Atorilaye o, tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní. Atorilaye o, Atorilaye o, Atorilaye o, tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní. Atorilaye. Báwo ni ló wà pa? Fún wa, wọ́n kọ́. But Ọmọlẹ́wà, ó gangan fún ẹ ṣá. Ṣọmọjọ́ ta ti ra last now. For the past 5 days. Mo fi ọ̀rọ̀ kékeré báyìí test ẹ̀, ó dẹ̀ fọ́. Ẹ̀yin ọkùnrin tẹ́ bá ti ní nǹkan tẹ́ máa sọ mọ́ gba ilé máa sọ pé ń test èèyàn. Ṣé àtọjọ́ yà àti test ra wa tán náà? Sọ fún mi. Ṣé àti test ra wa tán? Ó wá sọ fún mi pé ó ń test mi nísìnyí. Ṣé wo mọ̀ pé nǹkan tó ń bá mi sọ yẹn kò yẹ kó sì máa bá mi sọ? A sì ríra ń sìn kò lè tíje month lọ. Ó wá sọ pé kémi pẹ̀lú ká máa ní nǹkan kan papọ̀. Nítorí yẹn lèmi ò fi wá sọ́dọ̀ ẹ̀ mọ́ kò ṣe torí nǹkan mi o. Sórí problem tí àwọn ìyá wa bàbá wa máa ń ṣe leléyìí. Wọ́n máa sọ pé before marriage má jẹ́ kí nǹkan báyìí ṣẹlẹ̀ má jẹ́ kí nǹkan báyìí ṣẹlẹ̀.
ó mọ̀ wípé relationship tí ò bá ní sexual intercourse láàrin kò ìfẹ́ yẹn ò lè strong. Now ìgbà tí ẹ bá wá gbéra yín wọlé tán tí ò bá wá sí ọmọ láàrin àwọn tí wọ́n á díẹ̀ lọ́tún díẹ̀ lósì àwọn máa bẹ̀rẹ̀ sí ní fi ẹ́ ṣe yẹ̀yẹ́ pé ẹ̀rí wọn kò yẹ kó rí bẹ́ẹ̀. Ìwọ ni kó wá pe àrò àti ọ̀dọ̀fínú ẹ kó bá wọn sọ̀rọ̀ kò yí ẹ. ok sọ́dọ̀ gbọ́n kan tó ń sọ látàrọ yẹn títí ẹni yẹn kí nìkan tó máa jẹ. nǹkan tí máa jẹ sórí bí mo ṣe wà yìí mi ò rẹ́ni tí ń jẹ rárá nǹkan tí mo ní jẹ ló ti dá mi lóhùn yìí kí ló ń ṣe kó o sí anything now jẹ́ ká lọ sọ́dọ̀ mi ká lọ ṣe fàájì. wàá kọ́ jẹun bí báyìí náà tó bá jẹun tán àwa lọ ṣe fàájì. ó agree pẹ̀lú mi àbí. mo promise ẹ. gbígbé inú mi dùn gan mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ẹ torí nígbà tí mo tó rí ọmọlẹ́wà ni mo tó mọ̀ pé gbogbo ọ̀rọ̀ tó ń bá mi sọ lórí fóònù pé tòótọ́ ni ó ṣe gan. ọmọlẹ́wà bí bó ṣe ń wò mí yìí ìfẹ́ òtítọ́ ni mo ní sí ẹ ojoojúmọ́ dẹ̀ ní ìfẹ́ máa ń gbilẹ̀ lọ́kàn mi ó dẹ̀ ṣe ń wò mí yìí ojú kan òun ni àdá tèmi máa ń ní ṣùgbọ́n kí n tó lè mọ̀ wípé o nífẹ̀ẹ́ mi màá fẹ́ kó mú lọ sọ́dọ̀ àwọn pẹ́rẹ́ǹtì ẹ̀ kí o fawọ́ mi sókè wípé ẹni yìí o òun ni ọkọ mi so ìgbà yẹn gan màá tó mọ̀ pé ìwọ gan nífẹ̀ẹ́ mi. ara láàmú sorry mo understand ẹ o because má ní pé ọ̀rọ̀ ò yé mi kò kàn tán ẹ nì but ọ̀rọ̀ yẹn ọkùnrin wájú pé ẹ bá ti ń wá nǹkan báyìí moment náà ló máa ń ká yín lára tó bá ti lè rí nǹkan yẹn tán báyìí ìwà tẹ́ máa wù gan kò tẹ̀ ní yéèyàn mọ́ so àti introduce ẹ̀ sáwọn parents mi kọ́ ni problem mi but ẹ̀rù ẹ̀yin ọkùnrin bà mí o mo bẹ̀rù yín gan. ọmọlẹ́wà àwọn ọkùnrin wọ́n ti bọ ọkùnrin jẹ́ kò ń ṣe bírù tèmi ara la mọ́ kò sí nǹkan tí mi lè fi bọ́bìnrin ṣeré kò dẹ̀ sí nǹkan tí mi lè fi tọ́jú obìnrin kò ń ṣe bí tèmi o kò ń ṣe bí tèmi rárá. ok mo ti gbọ́ but ṣì jẹ́ ká wà lórí owó tá a wà ní. bí n pé oríṣẹ́ mi o ẹ jẹ́ àṣì fìlà lórí kínní yìí náà. mo bá wa ṣe jọ. ìyẹn ò bá wọ́n ní tí ọkọ bá ti mojú aya pé alárinà máa ń yẹ̀bà ni ìsìntẹ̀sí mojú ara yín kí n ra fún yín ní space ní but ara lámù má ṣe nǹkan tí mi yìí fẹ́ o. mi ò lè disappoint ẹwà ṣé ti yé. fún ìfẹ́ òtítọ́ àti ìfẹ́ àkọ́kọ́ mo fẹ́ kí a toast. Cheers. o ní o fẹ́ fẹ́ ọmọ mi àbí kò sí tó burú ń bẹ̀ ṣe bí àwọn Yorùbá náà ló bọ̀ tán ní nǹkan ẹni ò di méjì kínú òbí ni ṣùgbọ́n ṣé orí ọmọlẹ́wà tó ń wò yìí òun nìkan ṣoṣo ní lọ́wọ́ mi tó fi jẹ́ pé ojú kan ẹ̀pà ojú kan èrè ni bó ṣe jókòó yẹn ṣé wá rí àwọn nǹkan kan wà tó jẹ́ kókó nípa láìfẹ́ tí màá fẹ́ kó mọ̀ tó bá jẹ́ pé o fẹ́ fọmọ mi tòótọ́ òun náà dẹ̀ ni pé ṣé o rí bó ṣe jẹ́ ẹyọ kan lọ́wọ́ mi yẹn àwọn ìgbésẹ̀ kan ti wà tá a ti gbé nípa láìfẹ́ láti lẹ̀ wá tó fi jẹ́ pé kò lè kúrò lákàtà mi o kódà lẹ́yìn ìgbà tó bá ṣèyàwó tán ọ̀dọ̀ mi ló gbọ́dọ̀ wà ṣó yẹ ń sìn ìyẹn wá túmọ̀ sí pé tó bá mọ̀ pé o lè gbé bíi kí wọ́n pẹ̀lú ẹ̀jọ̀ máa gbé ọ̀dọ̀ mi nìkan ló lè fẹ́ ọmọ mi gbogbo nǹkan tó bá dẹ̀
jẹ́ ẹ̀wù fún ẹ tó wù ẹ́ lọ́kàn, gbogbo ẹ̀ ni màá fi tẹ́ ẹ lọ́rùn. Jíjẹ ni o, mímu ni o, aṣọ wíwọ̀ ni o. Kódà ibi tí màá ṣe dé, màá tún ra káà kan sí ẹ́ǹdì tí kì í ṣe káà kékeré. So wà á need àti ronú sí dáadáa tó bá fara mọ́ bẹ́ẹ̀. Gbogbo ọ̀rọ̀ tẹ́ sọ pátá òun ló yé mi, ṣùgbọ́n màá kẹ́ fún mi ní àǹfààní láti lọ ro ọ̀rọ̀ yìí tó bá di ọ̀la, màá wá fún yín nísìn. Ṣòwárí tó bá ti ń rò yẹn, jẹ́ káwọn fámílì ẹ̀ náà mọ̀ sí. Kó o ṣàlàyé gbogbo tí mo ní mo fẹ́ yìí, kó o ṣàlàyé ẹ̀ fún wọn, jẹ́ kó yé wọn. Kó má di pé ńgbà tẹ́ bá ṣèyàwó tán tó di pé òun gbé bí pẹ̀lú ẹ̀, wọ́n wá bẹ̀rẹ̀ sí complain. Ṣùgbọ́n tí wọ́n bá ti mọ̀ tẹ́lẹ̀, wọn ò ní lè complain mọ́. Ṣó ti yé ẹ bẹ́ẹ̀ yẹn? Ṣùgbọ́n àwọn Yorùbá bọ̀ wọ́n ní ogun àsọtẹ́lẹ̀ kì í parọ́ tó gbọ́n. Nígbà tí wọ́n bá ti gbọ́ tẹ́lẹ̀, àwọn náà ti faramọ́ láti ilẹ̀. Ṣó ti yé ẹ bẹ́ẹ̀ yẹn? Torí pé bó ṣe wà yẹn o, kò lè kúrò lákàtà mi o. Ṣé mo pé mò ń tẹnu mọ́? Kò lè kúrò lákàtà mi o. Ọkọ tó bá dẹ̀ fẹ́, tán bá jọ wà lákàtà mi báyìí, wọ́n jọ máa gbádùn ni. Ó dẹ̀ ti yé òun náà, àbí ọmọ lẹ́wọ̀. Bẹ́ẹ̀ni. Ó ṣe bẹ́ẹ̀ ni. Kó bá mi kílé. Ṣé o ti ṣe lálejò ṣá? Ń gbọ́ kí ni a tó fẹ́ lè. Mọ́mí má wọrí tí n bá padà wá lẹ́nu dáadáa ni. Kò dà ń gbà ní. Bí ẹ fi nílẹ̀ tó bá fẹ́ sọ̀rọ̀. Ga mi, mọ́mí láti ti báyìí. Kí nǹkan tí màá sọ fún un? Àwọn náà tó máa ń bẹ̀rù láti jẹ́ ìdàpọ̀. Mo mọ̀ pé nígbà tí mo ní pé mo fẹ́ rí yẹn, máa wò pé kí ni mo fẹ́ rí yín fún. Mo mọ̀ pé máa wọ́ndà gan lọ́kàn yín pé kí ni nǹkan tí mo fẹ́ dìde rí yín fún náà. But kó wà balẹ̀ náà nítorí ọ̀rẹ́ mi ni Ọmọlẹ́wà. Mo notice pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí méjì ó dàpọ̀ ìrírí wa bí ti tẹ́lẹ̀ mọ́. So mo ṣá béèrè àwọn kankan lọ́wọ́ ẹ̀. Ó dẹ̀ sọ àwọn kankan fún mi tí mo máa wò pé Uncle Ṣọlá ò jẹ́ bẹ́ẹ̀ pé ẹ jẹ́ nǹkan tí mo nífẹ̀ẹ́ sí pé mo máa dìde pè yín fúnra mi pé màá bá yín pé kí ni nǹkan tó rí lè ń ṣẹlẹ̀. Bí n pé sórí àkọ́kọ́ náà mo dúpẹ́ lọ́wọ́ ẹ fún kankan because nínú àwọn ọ̀rẹ́ tó lè ṣe nǹkan tí ìwọ ṣe yìí ó sàn, especially nowadays ó sàn nítorí ọ̀nà tí wọ́n máa fi wá láti gba bẹ̀ àti ní àwọn ọ̀rẹ́ yẹn náà wọ́n máa sán but ìwọ ò ṣe bẹ́ẹ̀. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ fún nǹkan tó ṣe yẹn. But nípa ti ọ̀rẹ́ ẹ tó wá sọ yẹn, Ọmọlẹ́wà, jẹ́ ká gbàgbé ẹ̀. Lóòótọ́ mọ̀ pé ìwà àwọn obìnrin kò dáa but tó ṣẹ̀ tí wàá lọ jẹ́ pọ̀ Ọmọlẹ́wà ṣẹ̀ tí wàá lọ jẹ́ ọmọ olówó. But bó tẹ̀ ní ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀yìn ẹ sọ fún mi wífúnra màá pè é bẹ́lẹ̀ yìí mo máa bá sọ mo dẹ̀ mo máa change. Ṣé ìwọ pray fún mi wípé matrimonial home mi kó má wà happy? Why? Tó túmọ̀ sí wípé o pray fún mi àbí? Okay. Tó bá wá pray fún mi kí ó má wà happy, èmi àti ọ̀rẹ́ Ọmọlẹ́wà kò possible ká fẹ́ra wa. Sórí tó máa ń sọ̀rọ̀ nípa ìfẹ́ láti ibi tí mo wà yìí sí bí ọ̀dọ̀ ẹ̀ yìí kò sí ìfẹ́ kankan bẹ́ẹ̀. No. Kò sí ìfẹ́ rárá. Àmì ìfẹ́ rárá. Àdìgún, gẹ́gẹ́ bí mo ṣe ń sọ̀rọ̀, mọ́mí Ọmọlẹ́wà wọ́n ti fọwọ́ sí kémi àti Ọmọlẹ́wà ká fẹ́ra wa. Wọ́n dẹ̀ sọ pé ọjọ́ wedding wa wípé gbogbo owó tí a bá máa ná àwọn ready láti ná. Wọ́n rò pé àwọn gan pé àwọn máa fi mọ́tò tó dára àwọn máa fi tẹ́ mi dì. Ṣé wàá rí pé ṣìnà tó sọ pé kò dáa, ṣó rí pé ṣìnà dáa báyìí? Ṣìnà ò dáa fáwọn olùmí. Ó mọ̀ pé ṣìnà wá pé fún èmi gan nítorí bó ṣe pé fún mi ní pé ọjọ́ marriage mi wọ́n máa náwó fún àwọn náà máa náwó gbogbo owó yẹn mi níná sísì. Wọ́n á tún gbé mọ́tò fún mi. Ṣó ti yẹ? Ṣé wàá rí pé mi gan náà pè ní ṣìnà pé mi? Fún ìdí èyí
ó kàn jẹ́ pé inú mi kàn tiẹ̀ àtìgbà inú mi ti ń dùn ṣùgbọ́n condition kan tó ń gbé mi ni pé ilé àwọn ni màá máa gbé. Alamo, look at you. You are a fine boy now. Báwo ṣe sọ̀rọ̀ báyìí? Wò mí, mi ní kí wà tọmọlẹ́wà má fẹ́ra o. Kì í ṣe pé báyìí mo fọwọ́ sí kí wà tọmọlẹ́wà kẹfẹ́ra. Ṣùgbọ́n wọn náà wo nǹkan tó sọ́lẹ̀ náà. Onímọ̀ mi sọ pé yẹn torí pò nìkan ló ń bí. Òun ò fẹ́ kí yà jẹ́. So fún dèjì kó máa kó bọ̀ lé ọkọ̀ máa gbé bẹ́ẹ̀. Sórí tí ọkùnrin tó bá lọ kó bá obìnrin lé orí burúkú ni wọ́n ń pè bẹ́ẹ̀. Yes, orí burúkú ni. Ìgbà tó bá yá sí wọ́n máa fọ pátá, wọ́n máa fọ yẹ̀rì, wọ́n máa fọ kọ́mú, kí ló ní fọ̀tán wá tó fẹ́ gbé lọ ẹ́. Nonsense lọ kó bá wọn. Adigun o ti ń ṣẹ̀rù mo dẹ̀ mọ̀ pé inú òdùn sí nǹkan rere láyé mo dẹ̀ mọ̀ pé tó wá pé ìwọ ni opportunity wá sọ́dọ̀ ẹ̀ inú ẹ̀ máa dùn ni nítorí wà rí opportunity wá sọ̀rọ̀ dáadáa ó ga o ó ga gan. Ara la mọ̀ omi dáadáa mo mọ̀ pé òkè ń gbọ́ mẹ́rin èèyàn. Yes, nǹkan tó bá ti decide báyìí ló fẹ́ máa ń ṣe ṣùgbọ́n wá mi ní kó má fi ọmọ ẹlẹ́wà sọ̀rọ̀ mi yẹ ṣùgbọ́n tó bá lọ kó bá ń lé kọ́lọ̀ má jẹ́ kó regret sọ̀rọ̀ mi yẹ ṣùgbọ́n wò mí dáadáa tó bá kọ́ iṣẹ́ kóta tó bá kọ́ iṣẹ́ kóta tó bá kọ́ ọ̀tún kú ọ nìkan kò tí ra rẹ̀ pa. Nonsense. Ká máa wo bóyá máa regret àbí méjì regret. Atorilaye o, Atorilaye o, tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní Atorilaye o, Atorilaye o, Atorilaye o. Mọ́mí ẹ̀yin náà mo ní kí n wá rí nípa ọ̀rọ̀ tí a sọ lánàá mo dẹ̀ ti decide lọ́kàn mi pé gbogbo nǹkan tẹ́ ẹ sọ òun ni mo ti gbọ́ ṣe rí mo mọ̀ pé ẹ nífẹ̀ẹ́ ọmọlẹ́wà gan nítorí kò wọ́pọ̀ láàárín àwọn òbí láti ṣe gbogbo nǹkan tí ẹ ṣe lórí wa inú mi dẹ̀ dùn tó bẹ́ẹ̀ mo ṣe wà yìí mi ò níyà bàbá nìkan ni mo ní bàbá dẹ́kẹ̀rẹ̀ bàbá gbogbo ayé mi ṣé wàá rí sábà ní pé ká máa kó lọ sọ́dọ̀ tèmi nígbà tá a bá ṣe marriage tán ọjọ́ kan lè wà tó pé àwọ̀ máa fẹ́ ṣẹlẹ̀ láàrin mi àti ọmọlẹ́wà àbí tá a bá tẹ̀ bímọ tó máa bá wa máa tọ́jú ọmọ tí mo wá fi decide lọ́kàn mi pé tá a bá kó wa síbí tá a bá bímọ tó gbogbo àwọn kìíní yẹn ẹ máa bá wa mójútó kò ní ríbi sí aáwọ̀ kankan láàrin àwa méjì tó jẹ́ pé ìfẹ́ yẹn á rí bí bilẹ̀ dáadáa tó tó ẹ̀ ń fa decide lọ́kàn mi pé wọ́n gbọ́ ọ̀rọ̀ yẹn kí a kó máa páàkì máa bọ̀ ní ọ̀dọ̀ yín bíbá. Ó dáa bẹ́ẹ̀ yẹn ń gbà yẹn ṣùgbọ́n ṣé o rántí pé mo ṣàdéhùn kan fún ẹ èmi kẹ̀rẹ̀ mi kì í ṣe ẹni tó ń ṣàdéhùn tí kì í mọṣẹ nítorí wípé àdéhùn tó ń wò yẹn gbèsè ni téèyàn bá kọ̀ tí ò san láyé á san lọ́dọ̀ Ọlọ́run so ilé tí mo promise ẹ ó ṣì wà bẹ́ẹ̀ o nǹkan tí mo wá fẹ́ kó ṣẹlẹ̀ sí ni pé màá fẹ́ kẹ́ fix déètì wedding yín sí bí oṣù 3 sísìn ilẹ̀ kékeré kan kù ní ẹ̀yìn ọ̀dọ̀ mi ń bí màá rọra bá yín wá duplex kékeré kan kọ́ síbẹ̀ nígbà tán bá máa fi kọ́ láàrin ìsìn sí bí oṣù 2 everything àti complete tó bá wá dijọ́ wedding yẹn ẹ̀ ń parí wedding báyìí kọ́kọ́rọ́ ilé àti kọ́kọ́rọ́ mọ́tò tí mo promise ẹ̀ màá fi lé yín lọ́wọ́ báyìí á wá dúró gẹ́gẹ́ bí wedding present ṣó yẹ ẹ́ sìn èyí tó ṣáàjà jù tẹ́mi fẹ́ kó ṣe fún mi ni pé wàá bá mi tọ́jú ọmọ mi dáadáa
tó fi jẹ́ pé àdéhùn tèmi ṣe fún ẹ tèmi bá ti mú ṣẹ ó jẹ́ dandan kí ìwọ náà mú àdéhùn tó ṣe fẹ́mi náà kó mú ṣẹ. So bó ṣe máa wá ṣe gẹ́gẹ́ bí ọkùnrin tó tọ́kùnrin bó ṣe pé wà lọ́wọ́ bó ṣe máa kọ́ ń pa ẹ̀ ní o bọ́n ṣe máa ń tẹ̀ kanlẹ̀ fóbìnrin tó fi máa ń doyún kó tètè ṣe torí pé kó tó dìgbà wedding yẹn mo fẹ́ róyún nínú ọmọlẹ́wà torí yẹn ló máa determine gbogbo nǹkan tí máa ṣe fún ẹ o. Mọ́mì o tí wáyé pé tòun yẹn ni àtẹ̀bílẹ̀ nǹkan kékeré ni ẹ fi yẹn dá mi Ọlọ́run á gbàkóso. ọkàn mi ti balẹ̀ ń gbà yẹn àti ẹ̀mọ́ nǹkan tó ṣe ọmọlẹ́wà náà tó fi pẹ́ tó ìmọ̀kàndé sáré ránṣẹ́ ń tòsí ni o. ìgbà tó bá tó dé ni ẹ̀mọ́ mi ti pinnu lọ́kàn mi pé mo wá láti wá lu ọjọ́ mẹ́ta pẹ̀lú yín. kíákíá bẹ́yẹn náà ni mo tiẹ̀ láìkẹ́ fún yẹn mo láìkẹ́ ìwọ náà dẹ́ gbádùn mi. ó dà ó lè má ṣe fàájì kó fìdí kò ní pẹ́ dé mọ́ èmi fẹ́ ṣe kún un lé. Ó ga o wẹ́ ọjọ́ mẹ́ta náà ti gbó wọn tára rẹ tí ọmọlẹ́wà máa ń sọ yẹn má fọkàn láti sìn lọ láti bẹ̀rẹ̀ jíjìn àjìnpara wa ni kókó rẹ̀ dé o ara tèmi ti wà lọ́nà. Atorilaye o Atorilaye o tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní Atorilaye o Atorilaye o Atorilaye o tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní Atorilaye o. Ní ìmọ̀ bí tó ti máa rú lórí tó máa sókè lẹ́nu sí i. Atorilaye o tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní Atorilaye o Atorilaye o Atorilaye o tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní Atorilaye o Atorilaye o tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní Atorilaye. Mo ní ọ̀rọ̀ kékeré kan láti bá yín sọ ní Atorilaye nípa gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí yín nínú ọgbà yìí ní nǹkan tí mo fẹ́ bá yín sọ lẹ́yìn gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ yìí a mọ gbogbo ẹ̀ ṣùgbọ́n wọ́n sọ pé ibi tẹ́yìn bá ti jẹun mi ò gbọ́dọ̀ bá bẹ̀ jẹ́ láyé rí kó ti fẹ́ máa bàjẹ́ lónìí káyọ̀tẹ̀ wá pín padà sí àkíyèsí ẹ̀yìn nípa òṣọ́lọ́kọ yẹn nìkan tí mo fẹ́ bẹ́ẹ̀ ń sọ ẹ̀rí bólówó ṣe wà òun náà ní ṣòro tálíkà náà wà òun náà ní ṣòro ẹ wá olówó ń tiẹ̀ tó bá ètè pàdé aláàánú nìṣòro ló fi ṣẹ́ ṣùgbọ́n òun ètè fẹ́ pàdé torí kán lè bá máa jẹ látara wọn ẹ̀rí tálíkà ń tiẹ̀ òun tètè máa pàdé nítorí pé wọ́n lè rò pé kò sí lọ́wọ́ rẹ̀ tẹ́lẹ̀ kò kú sí nǹkan táwọn lè gbà ẹ wá rí ogun nǹkan tí ń ṣẹlẹ̀ yìí pátápátá gbogbo ẹ̀ mú mọ̀ ṣùgbọ́n tẹ́bà ìtẹ̀lé mi lọ́dọ̀ pásítọ̀ kan mo ní pásítọ̀ kan tẹ́bà lè débẹ̀ gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ yìí yóò fi hàn wá pátápátá gbogbo ẹ̀ láṣìírí ọ̀rọ̀ owó sì níyànjú ìdí náà tí mo fi pè yín wá síbí o kẹ́ má bínú. Ẹ ṣẹ́gun ìfẹ́ tẹ́ ẹ ní sí mi òun náà lẹ ṣe pè mí tẹ́ fi ń bá mi sọ̀rọ̀ nǹkan báyìí àmọ́ èmi náà ní kọ̀rọ̀ sí yín lẹ́nu wàá gbọ́ nǹkan tẹ́ ẹ sọ tó bá ti wá di ọ̀la tí bá ti wà less busy mi pẹ̀lú yín àdìjọ dé ọ̀dọ̀ pásítọ̀ yẹn. Ẹ ṣẹ́gun ẹ ṣe. àṣé gbogbo èèyàn ló tiẹ̀ ti mọ nǹkan tó ń ṣẹlẹ̀ sí mi Ọlọ́run ká ní mo wá ṣẹ̀ gan tí ò ti lè dáríjì mi mo ń fẹ́ lè yá bọ́ ọmọ mi lọ́wọ́ tí n bá fẹ́ tọ̀ náà á túbọ̀ ọmọ mi lọ́wọ́ wọ Ọlọ́run bí màá mú ibi tójú ẹ̀ wà síjú àánú ẹ̀ wò mí. Atorilaye o Atorilaye o tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní
gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ. Ẹnìkan ló júwe ibi báyìí fún mi. Mo níṣòro kan ni. Àmì ẹni náà fi dá mi lójú pé tí n bá ti dé ọ̀dọ̀ yín, gbogbo òkè ìṣòro mi pátápátá ló máa di pẹ̀tẹ́lẹ̀. Ìṣòro tí mo ní náà ni pé bí kí n máa fi ọkùnrin, kí n fẹ́ lè kó gbé mi jù sílẹ̀, kí n fẹ́ tọ̀ kó gbé mi jù sílẹ̀, láìsí pé bóyá wọ́n á nìkan pàtó tí wọ́n sọ pé bóyá mo ṣe fáwọn. Ọ̀rọ̀ yìí ti wá tojú sú mi tó tẹ̀ jẹ́ pé mo tẹ̀sí fẹ́ ṣe ìgbésí ayé mi sí mọ́. Ìtòrí ẹ̀dẹ̀ ṣe wọ́n lẹ́sẹ̀ rí mi báyìí o pásítọ̀. Kí ló lè ṣe Ọlọ́run mi, kí ló lè ṣe, kí ló lè ṣe Ọlọ́run mi, kí ló lè ṣe, ìwọ tí o dá ayé àtọ̀run, kí ló lè ṣe, kí ló lè ṣe Ọlọ́run mi, kí ló lè ṣe. Arábìnrin Ọmọlẹ́wà, ọ̀run yóò gbà yín lọ́wọ́ ogun ayé yín. Àmín Jésù. Ṣé rí ogun tó dìde sí yín tó sọ pé kúbi tí ẹ ó gbé gbà, mo ní ọ̀run yóò gbà yín lọ́wọ́ rẹ̀ ní òní. Ṣé rí gẹ́gẹ́ bí ẹ ṣe wá, àwọn nǹkan kan wà tó jẹ́ pé a pè ní àṣírí ìjìnlẹ̀ tó máa ń fara pamọ́ fáwọn ènìyàn tí ò bá ní ìmọ̀ náà dé ojú àmì. Ṣé rí gbogbo ohun tí ẹ sọ yìí, ó ti ṣẹlẹ̀ sí arábìnrin kan rí. A pè orúkọ rẹ̀ ní obìnrin onísun ẹ̀jẹ̀. Nígbà tí obìnrin yìí àìmọye ọdún ló fi wà nínú ìsun ẹ̀jẹ̀ ní ọ̀sán àti àárọ̀ àti òru, ṣùgbọ́n ọjọ́ tí ó rokàn yín pé tí òun bá lè fọwọ́ kan ìṣẹ́tí aṣọ Jésù Kristi, ara òun ò yá. Ọjọ́ náà ni a tú obìnrin náà sílẹ̀. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ọ̀run ó ṣe fi ọ̀rọ̀ yín ṣe ní òní. Àmín Jésù. Ẹ kúnlẹ̀ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa àti Ọlọ́run wa, ológo àti ọlọ́lá, Olúwa gbàdúrà fún ọmọ rẹ. Ohun tó dìde gẹ́gẹ́ bí ìṣòro ayé rẹ̀, ọ̀run ó yá ẹ tú sílẹ̀. Àmín. Siraka montu da leki mon faja leki. Solari ka mon faja leki no solari ka. Jira fama. Kí ọ̀run kí ó tú yín sílẹ̀. Àmín. Kí ọ̀run kí ó tú yín sílẹ̀. Àmín. Kó rí bẹ́ẹ̀, kó ṣe bẹ́ẹ̀. Jésù agbára wa. Àmín. Ẹ jókòó. Arábìnrin Ọmọlẹ́wà, ohun tí ẹ̀mí mímọ́ fi hàn mí nígbà tí mò ń gbàdúrà fún yín lọ́wọ́, ẹ̀mí wọn fi ń dá mi lójú pé ẹ̀mí ènìyàn ó ti ti ọwọ́ yín bọ́rí. Pásítọ̀, ẹ̀mí yẹn kankan ò tọwọ́ mi bọ̀. Kódà ẹ̀dìẹ ló kéré jù báyìí, mi ti ẹ̀ bá wọn gbọ́ bẹ́ẹ̀ sí lọ́rùn kí n pa báyìí rí. Ó dáa, tó bá rí bẹ́ẹ̀ arábìnrin Ọmọlẹ́wà, màá fún yín ní àṣírí ìwé mímọ́ kan. Ẹ ó kà á ní ìgbà 3, ẹ ó wá ṣí ibẹ̀ sílẹ̀, ẹ ó fi síbi ibùsùn yín mọ́jú. A ó fi àṣírí ọ̀rọ̀ náà a ó fi hàn yín. Èyí ni Psalm 8 tó wípé Olúwa Olúwa wa, orúkọ rẹ̀ ti ní ìtò ní gbogbo ayé. Nígbà tí ẹ bá wá rí àṣírí náà, ẹ padà wá ká wá ṣàlàyé ibi tí ìrìn àjò náà kù sí fún yín. Ọlọ́run ò ní fi yín sílẹ̀. Àmín. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti sọ pásítọ̀ wípé gbogbo òkè ìṣòro mi á di pẹ̀tẹ́lẹ̀. Èmi náà ti nígbàgbọ́ ní tòótọ́. Ṣùgbọ́n tí n bá ti láàlá yìí, máa padà wá, máa wá fún ilé sí bí mo bá ṣe lá sí. Ṣé ti gbọ́? Kí Ọlọ́run kí ó máa bá yín lọ. Àánú rẹ̀ kó ṣíji, kó rí bẹ́ẹ̀, kó ṣe bẹ́ẹ̀. Jésù Olúwa wa. Oúnjẹ náà ni mò ń jẹ lọ́wọ́ sí. Mo wá rí i pé inú bẹ̀rẹ̀ sí kan mẹ́sìn, so wá ní mo fẹ́ sáré lọ rí dókítà mẹ́sìn. Ara nǹkan tí màá sọ fún iná nìyẹn pé kẹ̀yìntè máa jẹun lásìkò, kẹ̀yìntè jẹ́ sí nírú kan bẹ́ẹ̀ ò ní wáyé. Mọ́lẹ́wà, ó dẹ̀ sọ pé ìwọ ló sóúnjẹ yìí. Èmi ni mo ṣe é ní.
aláburúkú wò lélẹ̀ báyìí. Bàbá mi. Atorilaye o, Atorilaye o, tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ni. Atorilaye o, Atorilaye o, Atorilaye. Gẹ́gẹ́ sọ fún mi pé màá lálàá. Lóòótọ́ ni mo lálàá náà. Àmì tí mo rí lójú oorun bàbá mi ni. Bàbá tó bí mi lọ́mọ gangan, àwọn ni mo lálàá rí lójú oorun mi. Ọlọ́run tóbi lọ́ba. Bàbá yín tí ẹ sẹ́ pé ẹ rí lójú àlá yẹn, bàbá yín yẹn ńkọ́? Wọ́n ti jáde láyé. Ó ti kú tipẹ́. Nígbà tí bàbá yín kú, kí ni àṣírí ìkọ̀kọ̀ tó wà láàrin ẹ̀yin àti ìyá yín tó farapamọ́ tí bàbá yín ò mọ̀? Ẹ̀kọ́ ọjọ́ mẹ́ta. Bó wá iṣẹ́ ọ̀dà yẹn báyìí? Akúkú ń tì kí la wá fẹ́ ṣe. Àǹtí. Ọlọ́run máa túbọ̀ ràn yín lọ́wọ́. Ó jàre o ṣe. Ọkọ mi, ọ̀rọ̀ kan ni ó ń jẹ mí lọ́kàn láti bí ijọ́ mẹ́ta. Torí ẹ̀ ni mo dẹ̀ ṣe ránṣẹ́ sí ẹ láti sọ fún ẹ. Ọ̀rọ̀ wo nìyẹn? Ó ṣe. Mo wá sùn, mo ronú mi dáadáa. Mo pe àárọ̀ àtọ̀dọ̀fin inú mi wípé màá gbé ìgbésẹ̀ lórí ẹ̀. Ṣé o mọ̀ pé irú bí mo ṣe ń dá sùn tí mò ń dájí àdágbé àdásọ̀ yìí, ṣé o mọ̀ pé kò yẹ wá? Àbí ṣó wù wọ́ náà bẹ́ẹ̀ ni? Kò wù mí o, kò wù mí rárá. Ṣé wá rí ìdí nìyẹn tí mo fi wá ronú mi pé tí n bá padà sí ọ̀dọ̀ dádì ẹ̀ kò tí ì burú jù. Kíkú ṣe pé bóyá òun náà gbéyàwó kan ti ránsìn àbí èmi gan kíkú ṣe pé bóyá mo lọ́kọ kan tó máa sọ fún mi pé mi ò gbọ́dọ̀ lọ síbì kan. So mo wá ti decide, mo wá jáde sí i. Gbogbo ibi tí mo dẹ̀ ń dé wọ́n sọ fún mi pé kò séwu ń bẹ̀ tí n bá fẹ́ padà síbẹ̀ pé àlàáfíà náà ni. Nígbà tí mo bímọ síbẹ̀ mo bá ní kò burú. Mo wá dọ́dọ̀ bàbá kan, bàbá yẹn wá fún mi ní ètò kan. Ó ní tí n bá ti lè fi ètò yẹn sínú oúnjẹ fún báyìí tàbí nǹkan mímu tó bá ti lè jẹ́ tó gbé mi báyìí ó ló tán. Ó ní ṣe ló máa wá mi kiri. Ó ní tí ò bá rí mi báyìí kò ní lè sùn, kò dẹ̀ ní lè wo, kódà kò ní lè jẹun. Ó náà jẹ́ kí nǹkan yẹn lè ṣiṣẹ́ because ó ti sú èmi gan bí mi gan ṣe ń dá gbé inú ilé yẹn. Ó ti sú mi. Ẹ̀yin ẹ̀wọ̀ ọjọ́ mi wà tó pé àárẹ̀ mi sínú mi lè ṣe anything. But ẹ bá wà nílé pẹ̀lú mi ẹ lè take care mi. Nǹkan yẹn wá dáǹsì. Ṣo mọ̀ ẹ̀rù tiẹ̀ ti kọ́kọ́ ń bà mí pé bóyá o lè má fẹ́ gbà. Ṣùgbọ́n nísìnyí tó ti wá ṣó fún mi pé inú ẹ yọ sí i, ọkàn mi ti balẹ̀. Ó náà jẹ́ kí kinní ilé work o because ó ti sú èmi gan. Nǹkan tó wá ṣẹlẹ̀ ni pé tó bá ti mu délé tó bá ti lò ó, èyí tó bá kù tètè dá padà fún mi o. Má jẹ́ kán rí lọ́wọ́ ẹ o. Ṣé o mọ̀ pé ọmọ aráyé òun pẹ́ sọ̀yàn dolóògùn o? Ṣé o dẹ̀ mọ̀ pé kó lè di ọ̀dà fáwa méjèèjì náà lérè tí mo sá? Ṣé o ti yé ẹ bẹ́ẹ̀? Wọ́n ti lè rí láéláé, wọ́n lè rí. Màá mọ̀ bí màá ṣe ṣe tó jẹ́ kí n máa lọ because wọ́n ti máa respect mi gan báyìí. Àwọn ọ̀pọ̀ dẹ̀ wà tí mo ti tọ́jú sílé fún ẹ, àmọ́ tó bá dọ̀la padà wà torí èmi náà fẹ́ jáde. Lóòótọ́ ni màmá mi fún mi lóògùn. Àmọ́ oògùn ìfẹ́ òun ni wọ́n pè fún mi. Torí màmá mi ò sí lọ́dọ̀ wọn. Wọ́n wá ní kí báwọn fi sínú oúnjẹ fún wọn káwọn lè bàráyè kó sínú ilé padà. Gbogbo agbára pátápátá kò jẹ́ ti Ọlọ́run. Ṣé rí níwọ̀n ìgbà tí a ti mọ ibi tí bàtà ti ń ta wá lẹ́sẹ̀, ó di dandan kí ọ̀run kí ó bu òróró ìtura síbẹ̀. Ohun tí a máa ṣe ní wákàtí òun ni wípé ẹ máa fún mi ní ọjọ́ 11 gbáko láti wà ní ìgbélé láti bá Ọlọ́run sọ̀rọ̀ lórí ìṣòro ayé yín. Láàárín ọjọ́ 11 yìí màá fẹ́ kí ẹ̀yin gan pàápàá kẹ́ wà ní ìsera. Nínú àárín ọjọ́ 11 kẹ́ wà ní ìsera kẹ́ máa gbàdúrà kí ọ̀run kí ó tú yín sílẹ̀. Ọ̀run yóò sì tú yín sílẹ̀. Ṣé rí nígbà tí ọjọ́ 11 yìí bá pé ẹ padà wá bá mi, ọ̀run ti kọ́ wa ní tí a ṣe. Atorilaye o, Atorilaye o, tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ni. Atorilaye o, Atorilaye o, Atorilaye o, tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ni. Atorilaye.
Atorilaye o, Atorilaye o, tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ni. Atorilaye o, Atorilaye o, Atorilaye o, tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ni. Atorilaye o, Atorilaye o, Atorilaye o, tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ni. Atorilaye o, Atorilaye o, Atorilaye o, tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ni. Atorilaye o, Atorilaye o, Atorilaye o, tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ni. Atorilaye o, Atorilaye o, Atorilaye o, tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ni. Atorilaye o, Atorilaye o. Roscoe tí o sí ó sí o. Ìyá ti gbádùn. Ìyá ò gbádùn Roscoe, ìyá ti kú. Mo gbé. Ìyá ti kú Roscoe. Ìyá ti lọ. Sórí ìgbà tá à ń lọ sí ni ìyá sú rẹ́kẹ̀rẹ́kẹ́ kánú ọkọ̀. Sọ wá ìgbà tá a dé hospital ìgbà tí dókítà máa ṣe àyẹ̀wò báyìí wọ́n rí pé poison ìyá jẹ. Roscoe ṣèṣe wọ́n ló fún ìyá ní poison jẹ. Èmi kọ́ n sí ní oúnjẹ ilé kò ní sí gé fúláwà n sí ní oúnjẹ. Ọmọ máa sọ báyìí ara ń fún mi sí ẹ wá wò kékeré ló ti gbọ́ yẹn o àwọn ọlọ́pàá ń bọ̀ ń sìn o wọ́n ń bọ̀ o. Tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ni. Atorilaye o, Atorilaye o, Atorilaye o, tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ni. Atorilaye o, Atorilaye o. Gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín wípé tó bá ti di ọjọ́ 11 òní kí ẹ máa bọ̀. Gbogbo ètò pátápátá ni mo ti parí sílẹ̀. Ohun tí mo fi ṣàkànṣe ètò òun ni omi àìfọ̀hùn. Ohun tí ẹ kò máa ṣe fún mi nísìnyí òun ni pé ẹ máa padà lọ sí ilé. Ìyá tó bí yín tó dẹ̀jẹ̀ lé yín lórí yóò wá súre. Tó bá súre sí ètò yìí tẹ́ bá ti mú ogun ayé yín kò tún fọ̀hùn mọ́. Pásítọ̀, màmá mi tẹ́ ń sọ̀rọ̀ èyí wọ́n ti kú. Èmi gangan ni mo pọ́ìsìn wọn. Títorí bàbá mi tá ń sọ̀rọ̀ nípa èyí wọ́n nífẹ̀ẹ́ mi gidi gan ni. So ọmọlẹ́wà èmi fẹ́ travel so o máa tó next week kí n tó dé. So olóhùn lọ sí school àbí? So mo fẹ́ kó o fojú sí ìwé ẹ o. Má dẹ̀ bá wọn kẹ́gbẹ́kẹ́gbẹ́. Má jẹ́ kẹ́nìkan fowó tán ẹ jẹ o. Because sórí àwọn ọkùnrin òde òní lọ lókun gbogbo ẹnu wọn o. Because kì í sojú tán bá gun ọ̀pẹ tán máa ń bá sọ̀kalẹ̀ bó tán bá ti kọyìn tán fẹ́ kọ tán. So understand mi báyìí. So mo fẹ́ kó o fojú sí ìwé ẹ. So mọ̀ pé ojú kan ẹ̀pà ojú kan èrè ni ẹ lọ́wọ́ mi. Kò sí nǹkan tó ń béèrè lọ́wọ́ mi tí mi kì í ṣe fún ẹ. Wàá mọ̀ pé látìgbà tí mọ́mí ẹ tó ti kó ń bí pẹ̀lú ìwà kan ọ̀sì kejì tó ti wù tó ti kó ń bí àdúgbò mi pẹ̀lú náà lájọ wà ń bí táǹjọ ń gbé bí. So kó o fojú sí ìwé ẹ o kó o dànù tí ọmọ ẹni tí ìwọ ń ṣe. Èló ló pọ̀ owó tó lọ fẹ́ mú lọ sí school? 10,000. Ok, màá fẹ́ ní check 100,000. A lọ gbà á ti ní ju oko. Atorilaye o, Atorilaye o, tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ni. Atorilaye o, Atorilaye o.
ṣẹ́gun pásítọ̀ èmi ti lọ pa wọ́n dànù o torí nígbà tí mo gbọ́rọ̀ yìí ó jẹ́ bànújẹ́ ọkàn fún mi gidigidi gan ni. èé ṣe tí ẹ̀yin fi búburú san búburú nígbà tí Ọlọ́run sọ wípé ẹ má ṣe fi búburú san búburú ẹ ṣe ìdájọ́ lọ́wọ́ yín nígbà tó ní pé kí ẹ má ṣe gbẹ̀san nítorí pé tèmi Ọlọ́run ni ẹ̀san. arábìnrin Ọmọlẹ́wà ìyá yín tí ẹ lẹ́ poison yìí òun ni àtúntò ìṣòro ayé yín nítorí pé nípasẹ̀ wọn ni ìkọ̀sẹ̀ ti wáyé nínú ohun tí ó ṣẹlẹ̀ tí a fi ń yọlé ayé yín lẹ́nu ṣùgbọ́n nígbà tí ẹ ti ṣe ìdájọ́ lọ́wọ́ ara yín tí ẹ ò fìjà fún ọ̀run láti jà. arábìnrin Ọmọlẹ́wà ó ṣe mí láàánú láti sọ fún yín pé mi ò mọ ọ̀nà àbáyọ lórí ọ̀rọ̀ yìí. pásítọ̀ nǹkan tẹ́ ẹ̀ ń sọ fún mi nísìn ni pé kò sọ́nà àbáyọ kankan fún mi. kò sí nítorí pé ìwé mímọ́ sọ pé ègbé ni fún pasẹ̀ ẹni tí ìkọ̀sẹ̀ ti wáyé ẹ̀ṣẹ̀ àmọ́mọ́ dálẹ́dà. Dákun yẹ rọra ṣe, ọ̀rẹ́ dákun yẹ